G on the beat. Ṣẹ̀gẹ́tẹ̀lọ, 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 ṣẹ̀gẹ́tẹ̀lọ tó mọṣẹ́ o, ṣẹ̀gẹ́tẹ̀lọ tó mọṣẹ́ ṣe. Amúnidára, iṣẹ́ amúnidára làwa ń ṣe o. Iṣẹ́ tí mo yàn látọ̀run ni iṣẹ́ amúnidára. Ọ̀nà fún lọ́nàrún o, ọ̀nà fún lọ́nàrún àṣà jẹun. Ẹgbẹ́ sọ yín wá, Ṣẹ̀gẹ́tẹ̀lọ. Ẹgbẹ́ sọ yín wá o, bàbá Gani ìyanu. Ṣẹ̀gẹ́tẹ̀lọ tó mọṣẹ́. Ṣẹ̀gẹ́ kí ló ṣe bàbá lọ́mọ kí ni ká kí ló ṣe? Kí ló ṣe bàbá lọ́mọ? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ̀lé ẹ̀fẹ́ yọlẹ̀ fún mi? Kí ló ṣe tani gbogbo àní kí ló ṣe bàbá lọ́mọ? Kí ló kọ́ ìbálòpọ̀ sí? Má ṣe yẹn lọ́sẹ̀ sunu lébi ká ẹ̀. Màmá kí ló kọ́ yìí? Kí ni titi yín? Kí ló dé wọ́n ń pariwo òṣì? Ẹ fẹ́ lé mi kúrò bí ayọ̀ mi. Ọbẹ̀ kú síbi ni. Ẹ mo fẹ́ kú ni, èmi ló kọ́ pa mí. Ó lè dáná sí mi lọ́rùn rẹ̀ yìí o. Bàbá àwọn olódà sí yẹn. Kí ló kọ́ yìí? Báwo lẹ ṣe mọ̀ pé a fẹ́ dáhùn sí láyé náà? Lọ́mú ọmọ náà ló ń gbọ́ báyìí ló ń gbọ́ báyìí ló ń gbọ́ Ẹ báyìí. sọ ní bí ẹjọ́ gbomi. Tó lóbi ni. Tí bá lóbì kọ́ kí ló kọ́ yìí? Kọ́ àlọ́ máa gbé ẹ̀dá òbí ẹ̀ kó ṣe bí ló máa dákú sí. Ara ló ń kọ yín. Ara wò wò kí Ara ló ń ta kí yín. ló kọ́? Bàbá Kí ló kọ́ tó Ara láti ló ń bàbá ta yín. ìkọ́tẹ̀ dánwò ìjọba tún try ẹ̀jọ́ mi. Nǹkan tí màá ṣe fún yín. nítorí wọn náà tó bá tún bẹ́ẹ̀ tó bá tún báyà ṣe lọ́dún ojú ọmọ ọlọ́wọ́ kọlẹ̀ lọ́sẹ̀ Kí n lẹ́sẹ̀ ti sáyọ̀sì. ṣé ìyàwó yín ni mo ti Lẹ́sẹ̀ wọlé mi? sáyọ̀sì. Tó bá kẹ́sẹ̀ mi sókè kò kọ́. Àbí o? Ọkàn mi. Kò kọ́ yín. Alábìyamọ lèmi náà. Ẹ lọ bá àwọn ọmọ yín kẹ́ lọ ṣàbí amọ̀lé wọn lórí, ẹ má ṣàbí amọ̀lé mi lórí. Olùsọ abara gbẹ. Abara gbẹ. Aṣọ tèmi nìyẹn. Ẹyin Para ẹ̀ dànù. Ẹ fi sílẹ̀. Para ẹ̀ dànù. Ẹja ní mi ò kì í ṣe Ó lè ṣe bẹ́ẹ̀ nulẹ̀ mi mọ́. Kí ló dé tẹ̀ lò pàtàkì ẹbí kí ni ẹbí? Àbí ká jẹ yín lọ́wọ́ lé ní kọ́ńtínì jẹ yín lọ́wọ́ lé. Olùsọ ti fi ṣekúṣe bẹ̀rẹ̀ ayé. Ìyàwó Kí yín ló dáadáa. kọ́ yìí? Ó fi ṣekúṣe bẹ̀rẹ̀ ayé ọdún ọ̀sẹ̀ ká. Ọdún máa gbá Ọdún ọ̀sẹ̀ kéde tó gbẹ́ mi súnmọ́ mi. Kí ló wò? Èmi ò lè gbá Kí ló wò? gbà. Kí ló fọ́? Tẹ bá Kí ló sọ̀rọ̀ bẹ̀rẹ̀? bẹ́ẹ̀. Kí ló fọ́? Àgbà òṣì. Kí ló wé sí? Àgbà òṣì. Kí ló wé sí? Yóò tẹ́ gbọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀ Àmọ́rí yín àmọ́rí. kí ló fọ́? Ẹ̀yin òye súnmọ́. Ẹ súnmọ́ ẹ̀rí kan tó máa fún. Ẹ̀yin ẹ súnmọ́. Ẹ súnmọ́. Tí máa tún gbariwo nulẹ̀ yẹn jáde. Ẹ bá gbàdúgbò. Tí máa tún gbariwo nulẹ̀ yẹn Ìtọ́jú ariwo lọ́lẹ́ máa Òyìn máa kọ́ ọmọ àdá. À ń padà lọ síbẹ̀. Ṣé àwọn bíbélì sọ wípé ìbùkún ni fún olùlàjà torí tí wọ́n ní ọmọ Ọlọ́run àbí torí tí wọ́n ní ìjọba Ọlọ́run? Ìbùkún ni fún ẹ̀wò, ikú ni fún olùlàjà yẹn fẹ́ kú. Ọ̀run rere yín. Ẹ bá àjú bàbá. Tí bá jà bàrà bóyá ló Ọ̀dọ́ òṣì. ló ṣe onítọ̀. À ń gbọ́dọ̀ wá nìyẹn lọ́wọ́ kó ní ká má jẹ́ kó ń lọ àti tọ́ lọ́jẹ̀. Lọ́ọ́ parẹ́ lọ́ọ́ kú. Ẹgbójú ẹgbójú Lọ́ọ́ kú ẹ bá máa sọ̀rọ̀ ẹgbójú sókè. Lẹ́kọ̀ọ́ pa ẹ́. Kò kọ́ yín. Lẹ́kọ̀ọ́ wá tẹ́lọ̀ fún mi pa ẹ́. Ẹ máa lo edic sí. Bàbá ṣó ti spọ́ǹkì di yín rí. Níbo lẹ tiẹ̀ ti fẹ́ rí? Bébí àlọ́jà ní. Bówó ìkẹtẹ́ kí síbẹ̀. Ìfẹ́ àrè. Ó máa gbanú jáde ní. Àrè kan lórí irúfú àbófo ní tó má ṣì lánàá. Láìpẹ́. Bẹ́ẹ̀ lè wá inú ilé wo. Wọlé o. Mi ò lè gbọ́dọ̀ pariwo. Olùsí yí rédíò sókè. Ó máa lè. Yí rédíò sókè o. Ìwà kótókótó ni. Gani o. Ẹ káàsán sir. Ẹlẹ́sà o. Ẹlẹ́sà. Actually, Daddy, I was passing by mo wá rí vacancy ní gate mi and mo wo ìta ẹ̀ mo rí pé ilé tó neat ni so mi wá mọ the appropriate authority tí mo lè rí. Mo rí vacancy níta. Ẹ fẹ́ gbalẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Àwọn Ọlọ́run jogun bíi fún. That's very good sir. Ẹ̀rà ṣùgbọ́n ilé tó wà ń bí bínú kunu ni kò ṣe fúláàtì o
Oh, I mean face me and yàrá kan. Alright. Ojúlé sójúlé. No problem. Èmi náà wá bí tí mo kọ́ máa wà for the meantime ní lókì náà ni kí n fi pick up padà. Ẹ tutù dáadáa. Ẹ ń kọrin ni. Ẹ ṣe. No. Ẹ rí bẹ́ẹ̀ ṣe ẹ jọ Barrister. Mi ò gbọ́ wa kékeré ọgbọ́n náà ṣe ní rògbòn rẹ̀ kó tó ní pọ́dà gbọ́ ọ̀fà ẹ tún jọ ọmọ Ìgbò tó ń kọrin Oliver de Coast a máa ń jójó ẹ̀ gan nígbà tá a wà dá ní sùúrù lérè ńgbà ẹ̀ tá a máa ń wá sí kí n tó ń kọrin tá à ń jójó ẹ̀ kiri. Ibiri o, ibiri kambiri o, ibiri kambiri. Iná fana kẹwàá, iná káfà pọlísì o. Ibiri kambiri o. Daddy, ẹ funny, comedian gangan ló yẹ kẹ́ jẹ́. Ó yẹ kẹ́ lọ máa ṣe tíátà ní bóyá kí n bá yín wá Mr. Latin àbí Lanko kẹjọ máa ṣe. Ẹ fi wọ́n lẹ̀ bí a bá wọ́n lẹ̀. Ẹ lẹ̀. Báwo wá ní sìn kí ni procedure báwo la ṣe fẹ́ ṣe? Ṣe rí kò sí wàhálà, ọmọlúwàbí bíi tí ì náà. Ẹ̀sùn ìṣe wò lẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kan náà. Actually, mo wà into clearing and forwarding. A máa ń bá àwọn èèyàn fi ọjà ránṣẹ́ sí òkè òkun àti a máa ń bá wọn gba ọjà wọlé. Bísí náà lè ń ṣe. Clearing and forwarding. Sẹ́rí clearing lẹ́nìkan sọ ńgbà tó fẹ́ wá gba ibi ìbàyìí tó ní clearing ló náà ṣe. Ọjọ́ kan tó fẹ́ lu gbogbo apá mi wọn ló ṣe fi ká. Wọ́n ló ṣe fi ká owó kan mi ọmọ tó jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run èmi náà rò pé mo bí. Wọ́n là àjọra, wọ́n fẹ́ lu. Wọ́n lu. Wọ́n ló ṣe píkà. Wọ́n ló ṣe píkà. Kó tó dé káwọn tó dé òun ó ti gbé hu. Mo ṣe rò pé òun náà dàbí tí náà gbà yẹn náà. No. Èmi ò ń ṣe píkà. Clearing and forwarding ni ìdádẹ tó lè bá wọn pick lẹ́ẹ̀kọ̀ọ̀kan. No, lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe ládùúgbò ní tàbá wà ní airport, tàbá wà ní tinkan, tàbá wà ní wharf, ìbẹ̀lẹ̀ àti pick tiwa. Kò sí wàhálà. Ntọ́kàn wọn bẹ́ẹ̀ ni wípé owó ọdún mẹ́ta lèmi máa ń gbà kú 10,000 dẹ̀ ní yàrá kọ̀ọ̀kan. 10,000. Yàrá kan. But daddy, mi ò gba mini flat now. Ní kí ni ṣé mo sọ pé tẹ́tẹ́lẹ̀ pé kò sí flat lọ́wọ́ àmì pé yàrá kọ̀ọ̀kan lọ́wọ́ àmì. No, gba tẹ fi sọ pé bóyá yàrá kọ̀ọ̀kan 10,000 ṣé ẹ ti yọ owó security gate owó lọ́mà owó ẹ ti yọnú ẹ lẹ́sẹ̀ pọ̀ mọ́ra wọn. Ẹ̀yin yìí máa ṣe é gbà gan báyìí torí ọ̀lọ́ ṣé lọ́ọ̀yà ni ẹ ti bẹ̀rẹ̀ sí mọ gbogbo òfìsẹ́ ẹ máa ṣe é gbà tójú yín kọ́kọ́ tutù nígbà tẹ́ kọ́kọ́ dé ṣé ẹ máa ṣe é gbà ẹ wá lé tọ̀dọ̀ tèmi o tọ́lọ́run jogún fẹ́mi o 10,000 ní yàrá kan máa dé owó ọdún mẹ́ta. 10,000 3 years. Owó ọdún mẹ́ta. Báwo wá ní ti àwọn boys quarters yẹn àwọn pq yẹn ṣé iye kan náà ni. Nǹkan kan náà ni wọn ẹlẹgbẹ̀ẹ́ máa gbowó ọdún mẹ́ta. Máa gbowó ọdún mẹ́ta. Ìyá tó dẹ̀ wà lẹ́ẹ̀lẹ́ ní sìn ẹ̀ tó kókó bẹ̀ ọjẹ́wó náà lórí mi ò fẹ́ jẹ́ kí ká máa tọrọ àwa lọ́rọ̀ jẹ ọjẹ́wó náà ọjẹ́wó ọdún àbàtẹ́ ọjẹ́wó náà bí ọdún méjì gbogbo ọ̀nà pọ̀jù bí 60,000. Bó yẹ kẹ́ ẹ mú dání kẹ́ gbowó náà lọ́wọ́ ẹ̀ kó tó lọ náà ṣé mi ni máa sanwó náà tí mi ò lò ní. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sí mi. Impossible! Mi lè sanwó náà tí mi ò lò bàbá. Má lù mí o bó bá fẹ́ gbalẹ̀ ọ̀gbálẹ̀ bàbá fẹ́ gbalẹ̀ kọ́ máa lọ ọmọ tó ṣẹlẹ̀ sí ni tí wọ́n bá lẹ́yìn tó bá lẹ́jẹ̀ ọmọlúwàbí lára ó ṣàìsàn ni tó fi lọ. Ẹni ó ṣàìsàn ni. Ó lè ṣẹlẹ̀ sí wọn náà. Ṣé kìí ṣe pé lẹ́yìn wà spiritual sa. Ó ṣàìsàn ni. Ó yẹ kíyàn máa ṣàyẹ̀wò ilé tó fẹ́ gbà o. Ó ṣàìsàn rí wọ́n ṣàìsàn fámílì yìí rí. Àbí èyí tí ẹni tẹ́nàntì ṣàìsàn tó ń fi gbé jáde ṣé kìí ṣe pé olú ẹ̀ máa ṣàìsàn tó máa gbéyàn jáde kó òun lẹ́yìn bá. Oríṣiríṣi ni oríṣiríṣi ni nítorí ìbálẹ̀ ṣe lọ́mọ àgbà tí wọ́n bá sanwó lé ní sí tó sanwó náà ẹ̀ mọ́ sọ́gbọ́. Wọ́n bí mọ́ ń bí wọ́n ṣe ìyàwó fọ́ mọ́ ń bí ààrẹ tó ti lo bí ọdún mẹ́wàá ń bí ààrẹ tó lógún ọdún ń bí. Ẹ má fẹnu ba ara wọ tí wàá jẹ́nu lé wa sórí tí wọ́n ìgbà ṣe gbà lé lé báyìí sọ ma ṣe gbà lé tí ò tí gbà lé tí ò ti ń lọ́mi ní fún yín sọ ma ṣe gbà lé. Nígbà tẹ́ ti sọ pé ẹ máa gba owó ọdún mẹ́ta láàárín ọdún mẹ́ta yẹn ń sìn yìí tí páànù bá ń jò ẹ̀yin lẹ máa dì ẹ̀yin lẹ máa wá kápẹ́ńtà tó máa ṣe since tí mo ti sanwó ọdún mẹ́ta àbí. bóyá ká sọ́kò dúró ó ń jò ó dẹ̀ máa jò ẹ ti wọlé ẹ ti ní èrò burúkú lọ́kàn. irọ́ kò rí bẹ́ẹ̀ mo ń béèrè náà kí n tó wọlé ni ìwọ fún ìtẹ́lọ́rùn sí. sábà fẹ́ gbalẹ̀ táàsì tèmi ni mo ti sọ fún yín. Ẹ̀gbọ́n. Mr. Ṣẹ̀gẹ́. Ẹ kú jókòó. Ẹ ti ń lọ bí iṣẹ́ nìyẹn ni. Òun ní kí n lọ bọ̀ mí ní choice tí ń lọ nìyẹn. Mo dẹ̀ fẹ́ rí yín o tẹ́lẹ̀ ní mind.
kí ló ṣẹlẹ̀? Actually ó ní nǹkan kan tí mo fẹ́ bá yín sọ. Kí ni ẹ̀? Lórí ọ̀rọ̀ lady tó máa ń wá yín. Lady wo ṣé Ṣẹ̀kí? O. Ṣó ti bú yín ni? Àná kò bú mi rárá, kò bú mi. Ó dàbí pé girlfriend yín ni àbí? Girlfriend mi náà. Mo fẹ́ pè ń ṣàkíyèsí kan ní ara lady yẹn ni. Ṣẹ́yìn ò notice wípé ẹsẹ̀ ó dojú délẹ̀? Ẹsẹ̀ dojú délẹ̀? Bẹ́ẹ̀ni. Normal ẹsẹ̀ ló máa ń dojú délẹ̀ tí wọ́n bá fẹ́ rìn ni. Ìyẹn kan ṣẹ́yìn ò bá gbàrin ní ẹ̀ṣọ́ ọmọ ọ̀dọ̀ àgbà ni. Tó máa ní pẹ́sẹ̀ yẹn ẹ̀wọ̀ ẹsẹ̀ tèmi ṣe ẹrú bó ṣe rí lẹ̀. Ṣe rí pé space wà ń bẹ báyìí. Tí ẹ dojú délẹ̀ ni. Uncle ṣe mọ̀ pé ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bú ní kálukú wa. Bí abẹ́sẹ̀ tí ẹ ṣe rí nìyẹn mi ò notice. Nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn o. Tó bá jẹ́ pé ẹ bá gbàrin ẹ bá gbàjẹ́ ẹ bá gbà wọn ni ẹ máa understand nǹkan tí mò ń sọ pé ẹsẹ̀ yẹn dojú délẹ̀ nílẹ̀ Yorùbá ìtumọ̀ burúkú ni àpẹẹrẹ tí ò dá ni wọ́n máa ń pè ní olókùúta lack poverty ní nílẹ̀ Yorùbá ṣẹ́rọ ọmọ yẹn bó ṣe wà yẹn ṣé tẹ bá súnmọ́ ẹ kì í notice pé bóyá wíìkì yẹn nǹkan máa ń sáfẹ́rẹ́ fún yín ẹ máa ń broke. Èmi ò notice kankan. Mi ò notice kankan. Anyway kí wàá láwọn ṣe sí? Ẹ filẹ̀ ni o kó máa bá tiẹ̀ lọ kó máa kó kúta ẹ̀ lọ síwájú best thing nìyẹn o. Dey play ṣe ti ní ọ̀rọ̀ tẹ́sán yẹn mọ̀ sí mi fúnra mi ẹ̀gọ́ bá mi sọ ní kí n filẹ̀ mi ò lè filẹ̀ èkùrọ̀ òun lálábàákó ẹ̀rọ èmi àti Ṣẹ̀kí náà tí ẹ̀ ń gbọ́ mi ò lè filẹ̀ o. Tó bá jẹ́ ọ̀rọ̀ ẹ bá mi sọ bọ̀ lórí ọ̀rọ̀ Ṣẹ̀kí ẹ ṣì mí. Ẹ máa ṣe rówó ilé sọmọ ló sì ń ṣe kíni tẹ bá búrọ́kì. èkùrọ̀ lálábàákó ẹ̀rọ èmi àti ẹ̀. Ṣẹ̀kẹ́ bàbá ẹ bá mi tó bá jẹ́ ọ̀rọ̀ mi lẹ́ bá mi sọ bọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ Ṣẹ̀kí ẹ gbàgbé. ẹ máa lówó lọ́wọ́ ló máa ṣe tẹ̀lé yín tẹ bá ti broke tẹ́ ẹ̀rọ owó ilé sọmọ Ṣẹ̀kẹ́ poverty lẹ́ ń tẹ̀lé yẹn olókùúta lọ́mọ yẹn Ṣẹ̀kẹ́ ẹ má tẹ̀lé òkúta mọ́ láyé yín. àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí o ẹsẹ̀ ọmọ ó dà délẹ̀ gbogbo ẹ̀ dojú délẹ̀. Ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ o Ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ ṣe amúnidára iṣẹ́ amúnidára làwa ń ṣe o iṣẹ́ tí mo yàn látọ̀run ni iṣẹ́ amúnidára ọ̀nà fún lọ́nàrún o ọ̀nà fún lọ́nàrún àṣà jẹun iṣẹ́ tó bá lè lọ́lẹ́ yan fúnra rẹ̀ iṣẹ́ tó bá lè lọ́lẹ́ ń ṣe ọgbọ̀ngbọ́n ni ọgbọ̀ngbọ́n la fi tọmọdé gbàwẹ̀ ọgbọ̀ngbọ́n ni ọgbọ́n ló gbà alájà wọlé wa Ṣẹ̀gẹ́tẹ̀ lọ ọlọ́gbọ́n ayé tó ta mi sí kókó etí aṣọ ni ẹ̀yẹ ṣá máa wòye ẹ̀yẹ ṣá máa wòran ẹ̀yẹ ṣá máa wòye Ṣẹ̀gẹ́tẹ̀ lọ ìwà kátàkátà ni ìwà kátàkátà ni ìwà kótókótó ni ìwà kótókótó ni Ṣẹ̀gẹ́tẹ̀ lọ Ṣẹ̀gẹ́tẹ̀ lọ Ṣẹ̀gẹ́tẹ̀ lọ Ṣẹ̀gẹ́tẹ̀ lọ Ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ o Ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ ṣe amúnidára iṣẹ́ amúnidára làwa ń ṣe o iṣẹ́ tí mo yàn látọ̀run ni iṣẹ́ amúnidára ọ̀nà fún lọ́nàrún o ọ̀nà fún lọ́nàrún àṣà jẹun kò lálàfiwé kò lálàbàrò gidi kò lálàfijọ́ kò lólùbáwí rárá Ṣẹ̀gẹ́tẹ̀ lọ bólóbóló ló ń ṣe kátikàti ló ń ṣe àgìrì kákáká kátàkátà ló ń ṣe Ṣẹ̀gẹ́tẹ̀ lọ change